gbogbo anybody tó bá lọ advocate fún pé pé kí nǹkan wá bẹ̀bẹ̀ kíjà kan parí ẹ kọ́kọ́ lọ mọ̀ pé ìjà kankan ò lè parí ná àkọ́kọ́ nìyẹn ìjà kankan kò síbi tíjà kankan ti fẹ́ parí Sule ti bọ́ síta ó dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé ó ti gbé sójú ó dẹ̀ ti jẹ́ ká mọ̀ pé ọ̀tá Mudiru lòun ó ti gbé sójú ó ti jẹ́ ká mọ̀ pé ọ̀tá Mudiru lòun màá dẹ̀ fi ní àwọn instances kankan àkọ́kọ́ ní pé ọjọ́ tí Mudiru kọ́kọ́ bẹ̀rẹ̀ tafsir Mudiru sọ̀rọ̀ kan pòwe kan pé ẹ̀gbọ́n tàbúrò kan tí wọ́n tí ejò ń pọ̀ góòdù jáde fún wọn lẹ́nu tí ẹ̀gbọ́n wá pa tó fọ́ kíní tó fọ́ ejò lójú Mudiru ṣàpàdà brief yẹn débi pé wá tọ́rọ̀ yìí bá parí wàá máa wojú tèmi pé ẹ̀yìn dẹ̀ ló fọ́ mi lójú èmi náà máa wẹ̀ pé ẹ̀yìn dẹ̀ ló ṣe ṣùtà fún mi ọ̀kọ́ lè parí náà àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé ká ní pé Mudiru astagfirullah ká ní pé ọ̀tá Mudiru lọ bá kíní lọ èmi ọmọ mọ́ríkàzì yìí níbi táwọn láfa kankan mi ò ọmọ mọ́ríkàzì lèmi wàláhì èmi ò dẹ̀ sínú ẹni tó ń advocate fún ẹbọ àbógun ìpá àwọn afá tó ń ṣe jálàbí pé kíní kankan wàláhì rabbil kaaba yín tí Mudiru fi wà unique ju gbogbo àwọn afá tó kù lọ́nà ni pé a rí pé Mudiru ń ṣe jálàbí kò ń gbọ́dọ̀ ogun kò ń gbọ́dọ̀ kankan sókè láàfin òpin tẹ̀tẹ̀ dátì ẹ̀ lè yàtọ̀ ní gbogbo àwọn afá kó wáyé pé Mudiru yẹn láwa lọ gbọ́ pé àwọn bàdó lápò ẹ̀ ó dàlù kí á mọ̀ kí gbogbo àyè tó padà foríjì Mudiru pé rárá ó set up ni pé kò ń ṣe Mudiru ló ní àdó yẹn ẹ̀yin tẹ́yìn sọ̀rọ̀ yìí ẹ̀ lè gba Mudiru bọ̀. ẹni wàá mọ ṣéèkì ibẹ̀ irú kọ́bẹ̀ yẹn lọ ṣẹlẹ̀ àwa lọ di pé wọ́n because anybody ò mọ bí àdó yẹn ṣe jápò mọ́ kò sí bó ṣe fẹ́ fọ́ ọmọdé kódà níta akọ máa wò báyìí ni pé ọlọ́mọ ibi tí mo nífẹ̀ẹ́ Mudiru dé tó àkókò mọ ẹni tó mọ́ tán ọlọ́run kọ́ ní sẹ̀mí alánímọ́nà àmì dá ibi tá a máa padà yìí sí nìyẹn bọ́ẹ̀ pa máa fẹ́ fọwọ́ ẹ̀ṣọ́ yàtọ̀ pé bàbá wa gan òṣèlú nǹkan bẹ́yẹn tọ́ba dò lápẹ́ ntí òye ọ̀pọ̀lọpọ̀ yẹn gan nínú ọ̀rọ̀ yìí nígbà tọ́rọ̀ ìkọ́kọ́ bẹ̀rẹ̀ pé Mudiru kọ́kọ́ tí ìbínú ná Mudiru kọ́kọ́ ń ba wípé ìwọ tó jẹ́ àfa tó jẹ́ olóyè ọba ná tó jẹ́ mú fún tí a ṣe lè bá nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ Mudiru kọ́kọ́ sọ pé bí wípé àdó tó fi sóhun lápò ló fa àárẹ̀ àbí kankan Mudiru kọ́kọ́ àkíyèsí fún yẹn wọn láwọn ọ̀tá Mudiru kọ́ ya wèrè ni wọ́n kọ́ ya pòkì ni Mudiru yìí nìkan náà ni àwọn ọmọ kéwù ẹ̀ làwọn ọmọ kéwù ẹ̀ ṣe ló ń ṣàrẹ̀ MKQ ó dẹ̀ sákẹ̀ kúrò ní ọgbà Islam olótótó yẹn tẹ̀tì hírù Islam olótótó yẹn tẹ̀ǹdífù Islam olótótó yẹn ó ń ṣe tẹ̀míyìz láàrin ó ń ṣe tẹ̀fúríkù láàrin bọ́tìlì àti hákì ọmọ kéwù ẹ̀ jẹ́ ó ń ṣe RMKQ ó dẹ̀ sákẹ̀ kúrò ní ọgbà ìpínlẹ̀ olè wá dé ní tí mo kọ́ ẹ̀ Mudiru dẹ̀ ti máa ń sọ̀rọ̀ kankan Mudiru ti máa ń sọ̀rọ̀ kankan nínú ọgbà Mudiru ni àáfà nígbà tó ọ̀rọ̀ rọ́bìtọ̀ ń ṣẹlẹ̀ Mudiru ni pé àáfà ìwọ tó bá jẹ́ àáfà o gbọ́dọ̀ jókòó ní jókòó yìí pé tódodo bá ṣẹlẹ̀ o gbọ́dọ̀ lè sọ pé òdodo lélẹ̀ tó ní fẹ́ wò pé ẹni yìí máa tẹ close ẹni yìí Sule tí kánípà fà mí ni ibi tóun àti Sule jọ pàdé àbí kò tẹ̀ jẹ́ lómi náà wọn ò lè sọ síta pé Sule ṣe irú àbàjẹ́ báyìí but Mudiru ti fi ra wọn sáyé pé àfà ni mí anybody tí òdodo bá forí là tí tó bá ṣe aburú àgbọ́dọ̀ sọ síta ìyẹn tí Mudiru kọ́kọ́ ṣe nìyẹn kó tó wá di pé òun wá di talié padà pé ok wọ́n sọ pé kí ṣẹlẹ̀ rí ọ̀rẹ́ pé blackmail tó kọ́kọ́ fẹ́ lò yẹn tẹ́ bá lọ wọnú Al-Qur'an al-Karim bí gbogbo àwọn faraina àwọn tí wọ́n bá jẹ́ ní ibú bó ṣe máa ń ṣe nìyẹn fáwọn ànábì Ọlọ́run táwọn ànábì Ọlọ́run bá ti gbé dáwọ̀ òdodo dé kàkà kí wọ́n wá sọ kí wọ́n gba dáwọ̀ yẹn tó bá ti pàwọn yẹn tó fẹ́ máa gba dáwọ̀ yẹn lọ́wọ́ ànábì Ọlọ́run wọ́n blackmail wọn irú ẹ̀ ló ṣẹlẹ̀ láàrin Fìràwọ́n àti fanabi Musa anabi Fìràwọ́n sọ fanabi Musa sọ fáwọn aráàlú ìgbà tó dé pé wọ́n ti ń gba ti Musa wọ́n ní pé dẹruni aqtulu Musa waliyad'u rabbahu fi mílẹ̀ jẹ́ pa Musa ó fẹ́ ba ilẹ̀ yín jẹ́ ni ó fẹ́ kó yín lẹ́nu ó fẹ́ ṣe tí ò dá fún yín ni so nígbà tọrọ ọ̀rọ̀ ipò jàdó sí mi lápòdì ìgbà ẹni wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ yí pé èèyàn kan sọ̀rọ̀ èèyàn kan bú sáré ìgbà ẹni wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ yí pé so many stars ìjọba tó sí pé wà á tẹ̀lé fi Usude jáde ẹ̀mọ̀ kó ti wà kó tún wà kó wà láyé ọwọ́ rẹ̀ àfẹ́ kó ẹgbẹ̀rún ẹ̀ wà nínú ọmọ kí tí ó máa ṣe pé àwọn àfa kí n má sọ pé àwọn àfa stẹ̀fúlà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Nàìjíríà tó dúró ẹ̀ dúdú ẹyọ owó àti ọlá pé Sule ní àwọn àfa pé olówó ṣe kí ní ẹyọ kò lára Sule kẹwàá wò pé nǹkan mi wò làwọn èèyàn fi ń tẹ̀lé Sule èèyàn mẹ́lẹ̀ ni Mudiru ń kówó fún ṣèbí mọ̀ làwọn èèyàn nífẹ̀ẹ́ lára ẹ̀ ìmọ̀ nínà ṣé wọ́n lè sọ pé ìmọ̀ lọ́ní lára Sule tí wọ́n fi ń tẹ̀lé ni ẹni tí ò rojú ọlá rí òun ló máa wò pé Sule ìgbà kan àwòkọ́ ìgbé kíní kọ̀ọ̀kan ṣẹ́dẹ̀ rí ẹ má ìkàwé àbáyáàz Sule tí èmi ò ní parọ́ ṣẹ́rí Sule tí ó padà gbà fún Shitu ṣe idọ́ tó padà gbà fún yẹn wọ́n láyé máa kà blame Sule ó máa gbà fún ṣe ẹ mọ reason ó ti ní ṣíìtì nílẹ̀ tó yẹ sí pé tí wọ́n bá padà ọ̀rọ̀ yẹn àmì kébì flashing ni máa gbé síta
wọn bí dá so gbogbo yẹn ẹni tó bá wà lórí street máa mọ̀ pé ó gbọ́dọ̀ sọkọ́ọ̀mù ó gbọ́dọ̀ sọkọ́ọ̀mù ni ó dàda àwọn ìtẹ́lá àwọn tí àwọn fíìmù ó máa sọkọ́ọ̀mù ni so yí pé gbà fún sílẹ̀ pé àwọn méjì jọ parí ọ̀rọ̀ yẹn máa kà lọ sí gbogbo ọ̀rọ̀ yẹn àárín àwọn méjì ni ṣíìtì wọn lẹ̀ tó bá dẹ̀ gbà fún wọn máa fẹ̀ díẹ̀ síta sí kódà tí sáyé ṣíìtì ó máa kọjá gbogbo èyí tí Mudiru ti ó máa kọjá ìtòrò wọn máa gbé evidence jáde bọ̀ ìwọ tó fi ló wá ń takò gbogbo ẹ̀ tẹ́lẹ̀ lọ́gbà tó bọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ gbogbo àwọn tó jọ ta Mudiru láti òkè délẹ̀ kò sí ìtúsílẹ̀ padà bá ṣe ní gbogbo wọn tó fi di of recent yìí gbogbo àwọn tó ń pè yẹn àwọn ọ̀nà kíbùlù wèrè àbúrò rí àwọn bí àwọn gbogbo àwọn tó ń pè tó sọ pé òun dúpẹ́ fún yẹn èwo ni ó nífẹ̀ẹ́ ní gbogbo wọn. tó bá dẹ̀ sí pé Sule ìtàgbò ní nǹkan rẹ̀ ó nẹ́ẹ̀mí rí pé kíní àdó ẹ̀ kódà ẹ̀tọ́ ajá yín sí kankan gbàtọ́rà tó ṣẹlẹ̀ gbogbo alamọ̀ pé Sule o ní ó máa ń ṣe dàwa gidi gan kò sẹ́ni tí ó mọ̀. ókè nígbà tí kíní yẹn wá ká ní pé ó di dáadáa ló fi kíní yẹn rò mọ́ Mudiru pé dáadáa gangan ni pé ìṣọ́ ló fẹ́ fi wá fún Mudiru pé ókè fine agbọ́ nígbà tó náà yẹn wá ṣẹlẹ̀ tí gbogbo àwa ń sìn àwa láwọn ọmọ Americans àwọn tàbí jẹ́ set wa tó wà ní Jordan tó ń kí ní Jordan nígbà tọ́rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ bẹ̀rọ̀ bíi kábà ọ̀rọ̀ yìí ò tiẹ̀ tí bọ́ síta kódà tó fi dé àwọn ọdún kọ̀ọ̀kan wà tó yẹ kí ó bọ́ síta kò tí sẹ́nibọ̀dì tó mọ̀ pé akọ̀ṣe ń gbọ́ nínú ipa rẹ̀ pé Sule pé ó ṣe Mudiru kíní kan Mudiru tiẹ̀ tí bọ́ síta tí Mudiru ṣì wà lórí ààrẹ pé kíní kan ok fine gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ ó fẹ́ ṣe dáadáa nìyẹn iṣu wa ṣẹlẹ̀ ó yíwọ́ ok kí ló tó ṣe gbé aṣọ fẹ́ sọ fún wa pé òun mọ̀ kankan náà àwọn àgbààgbà nílùú Ìlọrin tó lè pe Mudiru sákèsí pé ẹ bá mi bẹ̀bẹ̀ kí ni nǹkan tó yẹ pé àwọn tó dẹ̀ jẹ́ tó yẹ pé àwọn tó dẹ̀ fẹ́ ṣàlàyé fún yìí náà tó bá wọ̀ pé òkè báwo ni ọ̀rọ̀ kí ni ìṣèjẹ́ tó mọ̀ pé òkè dàwa ṣúọ̀ tó mọ̀ pé ọmọ tó ń jẹ́ dàwa dáadáa ó dẹ̀ mọ̀ tó ń jẹ́ dàwa burú náà wọ́n á mọ̀ pé bàbá kí ni ìyá kò ń ṣe tó já ìdá lóòótọ́ ṣé Mudiru tá à ń sọ ṣé ọmọdé ni Mudiru ni ṣé Mudiru ni mọ ohun tó jẹ́ tó da yàtọ̀ sí tí ò da ni kọ́rọ̀ tó jáde kó tó di pé everybody ń gbọ́rọ̀ ó ti máa mọ bó ṣe máa tọ́rọ̀ yẹn ṣe àìtọ́rọ̀ yẹn ṣe ọdún kìíní Mudiru sọ̀rọ̀ ọdún kejì Mudiru sọ̀rọ̀ ọ̀nà tí wàá di pé everybody tí wọ́n ń gbọ́ ọtún wọn sọ pé kò ṣàlàyé ọ̀rọ̀ wọ́n sọ pé kò ṣàlàyé èyíbú ló padà wá di pé wọ́n padà ń bú wọ́n sọ pé òun fi Kùránì bọ̀ ṣe pé kíní kan ọ̀gbẹ́ni nọ́nsẹ̀nsì yẹn o kọ́kọ́ fi kíní yẹn o kọ́kọ́ fi fẹ́ oríire fún Mudiru náà gbogbo ọ̀tá Mudiru pátápátá ló ń bá ṣe lọ sí kíní àtẹ́mẹ̀ àti ẹbá fi ń ṣe dájú pé ọ̀rọ̀ ìbú ló tí ló fi ń ṣe fún Mudiru ní ta fi jọ ń ṣe àìdá tẹ́lẹ̀ gbogbo àwọn kan tó tí ibi tí tó òkè ọ̀rọ̀ sàbẹ̀ kò ṣe sàbẹ̀ gbàgbọ́ kò ṣe kíní ìwé ló wá fẹ́ máa fi pákó Mudiru fẹ́ máa fi ṣe black kíní wọn àwọn alásìkò kan ò gbà fún wọn láti ilẹ̀ tẹ́lẹ̀ gbogbo kíní òkè ìmọ̀ afẹ́ bẹ̀rẹ̀ nǹkan lásán tí màá fi parí ṣebí ó ní Sule ṣebí ó ní Sufi gidi gan ni ṣé àwọn tó bá yẹ sí pé Senegal ló lọ bó ṣe gbé ọ̀rọ̀ ṣé Ibrahim Niasse sórí bó ṣe gbé so ká ní pé nǹkan náà àwọn ọmọ ṣé Ibrahim Niasse ni wọ́n kàn fi ẹ̀sùn kékeré kan ikú bá pọ̀ lọ́ ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ṣé Sule lè wojú wọn gẹ́gẹ́ bí oní Sufi tó pẹ̀rẹ̀ kò tó bẹ́ẹ̀ kò lè wojú wọn so ìyẹn Sheikh Adam ló lè wojú ẹ̀ Sheikh Adam kọ́lá tó bẹ̀ sọ̀rọ̀ tó ń sìn ó ní nínú gbogbo àfa pátápátá lẹ́yìn Mudiru kò sẹ́ni kan tó tún lè wojú Sule bẹ́ẹ̀ ni náà kọ́lá nínú àwọn ọmọ Sheikh Adam tó kù wọn aláì gbogbo wọn because ọlá wọn ọlá Sheikh Adam dáadáa tó dẹrù bí àwọn fẹ́ ṣe fún wa báyẹn dáadáa tó fẹ́ ṣe fún wa òun ló padà ń fa gbogbo kínní tó ká ní pé Sheikh Adam fẹ́ lu ọlá pé bí ọlá àwọn oníṣúlì ṣe máa ń lu ọlá ni gbogbo àwọn ọmọ Sheikh Adam láti òkè délẹ̀ kò sọmọ kéwù kan tó lè máa wojú wọn ọlá Sheikh Adam ok ṣé àwọn kí ni kí lọ́lá Sheikh Adam fẹ́ fi yàtọ̀ sí àwọn ṣé Ibrahim Niasse gbogbo àwọn ẹ̀ ṣé bọ́lá àwọn oníṣúfì làwọn yẹn táwọn ń lu ọlá gidi gan ni náà ọlá gidi kan táwọn yẹn ń lò ní náà ọlá Sheikh Adam ó tóbi tó débi pé nílẹ̀ ẹ lọ́wọ́ àwọn Sheikh Nasiru Kabara Al-Kanawi ẹ wọlá táwọn ọmọ wọn lò àtàrà ọmọdé ẹ wọlá tó ń lò tí Sheikh Adam àwọn ọmọ Sheikh Adam tí wọ́n bá fẹ́ lu ọlá gidi kan kíkà ní pé bàbá bàbàrà ọlá pé káwọn náà lu ọlá pé kọ́ lo ìjẹ́ kọ́ lo ọlá wọn lórí àwọn ọmọ ni ṣàlọ́ díẹ̀ ní gbogbo àwọn ọmọ Sheikh Adam látòkè délẹ̀ anybody máa lọ wojú wọn tó máa fi múlò àwọn Sule tó máa fẹ́ rò wípé àwọn Sule wọn kọ pé káwọn tó máa lo àwọn ọmọ Sheikh Adam mọ́lá náà ṣọ́kọ̀ ni àwọn kan máa ṣiṣẹ́ lábẹ́ wọn tó bá débẹ̀ ká ní pé ṣé Mudiru nìkan tó bá yẹ pé orí Sufi ẹni tó wà lórí ipò àtò wà lórí ipò gbogbo ọmọ tí Sheikh Adam bí látòkè délẹ̀ tó fi kára fà Yusuf wo lásìkò ó yẹ ká máa lé wọn ká máa bàbára wọn ní pé ṣé Sule Sule lè di last born ní Sheikh Adam kó bàbá rẹ àwọn ọmọ ẹni tó kó àkóónú àìmọ̀ kan ẹ máa ká máa ẹni tó ẹ fi ń pinnu ẹ máa kí gbogbo àkàtà máa lọ sí Sheikh Adam wá kéré nìyà tẹ a máa fa máa wo gbogbo àwọn ọmọ wọn tá a fa máa wò pé lẹ́yìn Mudiru ẹyọ tí Mudiru nìkan kúrò ipò kàtà pé Mudiru ti padà ó ti di dámàlà fúnra rẹ̀ gbogbo àwọn ọmọ Sheikh Adam láti òkè láti yàtọ̀ sí Mudiru èwo lè ká máa wò pé kékeré ni wọn èwo lè ká máa wò pé kò sí ní ẹ̀ka disrespect ìrọ̀rùn àfi tó bá fi rẹ̀ sí ipò disrespect lóko. àfi tó bá fi rẹ̀ sí àpò disrespect tó bá wàláì ọ̀rọ̀ bọ̀dá ní abibu gan àwọn gan wàláì ọkọ̀ fk up ní náà ọlọ́ fk up ní náà ṣé àwọn olóyè kan máa wà nínú pé nítorí pé ẹ fẹ́ gba ipò nítorí pé ẹ fẹ́ gba pé ẹ wá lọ́n bá wọn ṣe ẹ lọ fk up ní náà
ọlá ṣẹkara mu kọjá ẹni tí tẹnibọdì kọyọlá mọdìkàzí kò lára súlẹ kí ló kù ìfẹ́ ni gbogbo nítorí pé a rí pé ó nífẹ̀ẹ́ mùdúrú báyìí pé báyìí kó wà lọ́la mùdúrú ó ní ṣé kéwù ló mọ̀ ni ṣé kéwù ni tí gbogbo wa fi máa tẹ́ pé gbogbo ọmọ mọ̀dìkàzí tó mọ kí pátápátá wọn dẹ̀ tó ń tẹ́ nígbà fún súlẹ̀ gbé àánú àfààní wàá inú rìdán ánkúlẹ̀ àìbínkẹ̀lì látún ni wọ́n gbójú kan bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ni taba nífẹ̀ẹ́ àkìnlá lè bó ẹ̀ ní ìwọ ẹ̀ ló wá fi máa ìwọ tẹ̀ sínú wọn rárá kí ló ní tí mùdúrú ní ju ẹ̀ lọ ẹ̀ sọ nǹkan náà ṣé owó ni ṣé iyì ni ṣé mọ́tò ní sálùbáríkà kí ló ní tí mùdúrú ní ju ẹ̀ jẹ́ ká sọ́nà àbúrò àwọn tó sọ pé mùdúrú ní dìtẹ̀ ta ni. Ọlọ́run bá ń gbọ́ wà láìpẹ́ ìṣẹ́jú ó kàn ń dùn mí kọ́ ní gbogbo àwọn olè máa jáde láti máa sọ̀rọ̀ sí ní online bẹ́ẹ̀ ni sọ kí n fi avenue kí n fi pass kankan ṣe rí Markaz baba Sheikh Adam ṣàárò wa ní pé bil ulumi wal nizami wal amal gbogbo àwọn Markaz a ní olùmọ a ní ẹnu ta lè fi sọ̀rọ̀ gbogbo àtàbà ń ṣe àlàyé ọ̀rọ̀ nísìnyí láì gbẹgbẹ tí mo máa sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ ní nizam àti amal iṣẹ́ ọ̀rọ̀ tá a bá ń sọ àwọn tó yẹ kó dá sọ̀rọ̀ yìí tó yẹ kó dá sọ̀rọ̀ gbọ̀ngàn tí tó yẹ pé tó bá dá sọ̀rọ̀ báyìí àwọn èèyàn máa dákẹ́ tó yẹ pé kò tẹ̀ nídìí pé irú ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wà yìí gan tó yẹ pé ẹ mú àwọn àgbàlagbà tó yẹ pé tó bá dá sọ̀rọ̀ àwọn Markaz ní ó ní army ó ní navy ó ní lọ́yà ó ní ọlọ́pàá kò sí tó ní gbogbo àwọn yẹn ká ní wọ́n dá sọ̀rọ̀ níṣẹ́ ẹrù bí agbé àlọ́ àwọn igun ká bọ́ síta kọ́ yẹ bọ̀ nígbà tí gbogbo wa bá sọ̀rọ̀ títí gbogbo speaker pọ̀ títí kò sí iṣẹ́ kankan ọ̀rọ̀ là ń rí reaction náà ọ̀rọ̀ là ń rí reaction ẹ jẹ́ ká reaction sí ká wò pé òkè bí àyìn kankan ni máa ṣẹlẹ̀ lọ ẹ ò sọ wá náà kí ẹ má bínú nítorí inú ti ń bí mi.